olórin ti kọrin wọn ní rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́ àbòsí ti dáyé ọ̀nà ti jìn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ wa Funny Thinker. Èmi ò wá láti wá bú Funny Thinker, mi ò sì wá láti wá yìn ín. Tó bá jẹ́ pé àdúrà ni Funny Thinker ń gbà, àdúrà rẹ̀ ti gbà lórí tèmi. Tó bá jẹ́ pé èṣù ló ń bọ, èṣù ti bá a pín ẹbọ rẹ̀ ká, ó ti drop ìwòye rẹ̀ sórí ẹ̀mí tèmi náà. Èmi náà ti di Funny Thinker. Ọ̀rẹ́ rí tipẹ́tipẹ́, ó yájú láti sáré jórúkọ yẹn ni. Àwa tá à ń jẹ́ Funny Thinker pọ̀. Torí láti ìgbà témi ti ń gbọ́njú bọ̀, èmi kì í fẹ́ wọ́rí jọ sójú kan náà. Mo máa ń fẹ́ kí ìrònú tèmi yàtọ̀ lórí nǹkan kan tá a bá ń gbé yẹ̀wò. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn èèyàn máa ń táàgì irú wa ní alágídí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn èèyàn á máa táàgì irú wa ní ọ̀dàlẹ̀. Wọ́n sì máa ń pè wá ní alábòsí. Oríṣiríṣi orúkọ tó burú ló máa ń pè wá. Torí ayé máa ń fẹ́ kí àwọn sọ wípé àwọn rí dúdú, kó sì jẹ́ pé funfun ni, kí ìwọ náà wá ní dúdú ni. Tán bá sọ pé funfun ni padà, kí ìwọ náà wá ní funfun ni, wò dáadáa lẹ́ẹ̀kan ni. Tó bá jẹ́ pé funfun ni wọ́n rí tán ń pè ní dúdú, tó bá sọ pé funfun ni now, kí lẹ mean? Wọ́n bẹ̀rẹ̀ sí fojú oríṣiríṣi tó burú wọ́n fi wò ọ́, wọ́n sòpàpá láti gbógun tì ọ́ ni. Torí ìdí èyí, èmi ò tíì rí fídíò tí Funny Thinker ṣe. Kò jẹ́ kí n mọ ohun tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ Funny Thinker. Àárọ̀ yìí ni mo sùn tí mo ronú mọ́júmọ́. Ìdájí kí láago sọ báyìí náà? Ìdájí ni mo wà báyìí. Ìdájí ni mo wà to 6:45. Aṣọ tí máa ń wọ̀ kírun, tí máa ń wọ̀ sùn, lèmi wọ̀ ọ̀run tẹ́ ń wò lọ́rùn mi. Ṣé rí, àti lè bú Funny Thinker. Torí gbogbo àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn Oríyọmí, ẹbí, ará, ọ̀rẹ́ Oríyọmí, ìgbà míì wà àìlóyìí ó máa tò àwa náà sípò ọ̀dàlẹ̀. Ìfẹ́ inú, àrankàn nígbà míì náà yóò máa tò àwa náà sípò ọ̀dàlẹ̀. Àìlágbọ́yé yóò máa tò àwa náà sípò ọ̀dàlẹ̀. Àìní ìmọ̀ nípa tí ipò tá a bára wa yóò máa tò àwa náà sípò ọ̀dàlẹ̀. Ìyẹn pé rẹ̀ ń Funny Thinker. Ó wá sọ̀rọ̀ tó funny tí òye ọ̀rọ̀ yẹn ò yé yín. Ẹ wá sáré pè lọ́dàlẹ̀. A jẹ́ pé ọ̀dàlẹ̀ lẹ́yìn náà, ọ̀dàlẹ̀ ni gbogbo wa. Èmi ò tíì lè bú Funny Thinker lọ́dàlẹ̀, n sì lè bú ẹ̀yin náà lọ́dàlẹ̀. Ẹnikẹ́ni tó bá ní fídíò yẹn lọ́wọ́, bóyá ò ń follow mi lórí Gbẹ̀du Èdè, tàbí èmi náà ń follow ẹ, dákun jọ̀ọ́ mo bẹ̀ ọ́, share rẹ̀ sí mi. Ẹ jẹ́ kémi náà rí fídíò yẹn wò, ìbá ṣe 2, ìbá ṣe 3. Kódà kó ṣẹyọ kan ní fídíò tó ṣe tẹ́ fi rò pé ó ti forí jálé agbọ́n. Ẹ jẹ́ ká rí. Ẹ jẹ́ ká rí fídíò yẹn ná. Èmi fẹ́ wòye lórí fídíò yẹn. Ìwòye tèmi lè yàtọ̀ sí tọ̀dọ̀ tiyín. Ṣé rí, nígbà tá a wà ní kékeré tá à ń wà lọ́dọ̀ tá a ṣẹ̀ ń dàgbàlagbà bọ̀ díẹ̀díẹ̀, ọ̀rẹ́ wa kan wọ́n máa ń pa àwọn àṣàmọ̀ òwe ìgbàlódé kan. Ọmọ fi ń ṣàdúrà ni o. Yóò ní Ọlọ́run mọ́ ṣe mí ní I support the motion honourable nílé ìgbìmọ̀ aṣòfin. Àmọ́ pé kí ni ìtumọ̀ tó mean? Ọlọ́run mọ́ ṣe mí ní I support the motion honourable nílé ìgbìmọ̀ aṣòfin.
mo wá ṣe wá wò pé ọ̀nàrẹ́bù tí ò mọ nǹkan kan tó yẹ pé gbẹ̀tu ẹ̀lẹ̀ ọ̀nàrẹ́bù tí ò lóye ni tí ò mọ̀wé torí ẹ̀ kú tàìtàì wọn wá jàjà dìbò fún wọn fìdí ẹ tó bá ti wá délé ìgbìmọ̀ asòfin kò ní ní nǹkan kan kò ní ní nǹkan kan lẹ́tà kan tó máa submit kò ní submit project kankan kò ní submit bylaw kankan kò ní drop kankan kò ní defend ní kankan wípé if he says no hi ned n tó ń fi gbogbo ọdún mẹ́rin tiẹ̀ ṣe nìyẹn ó sì mọ gbowó. gbogbo àwa fans club Oríyọmí lọ́wọ́ yìí Oríyọmí ti kó wa kúrò nípò fans club àti upgrade àti di ẹgbẹ́ òṣèlú. ó ní bí wọ́n ṣe ń ṣòṣèlú ó ní bí wọ́n ṣe ń ṣe òṣèlú ẹ̀yin mọ̀ yẹn ń tàn yín. olóṣèlú kì í kọ̀yàwó olóṣèlú máa ń súpó ni. ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó ti ṣàṣeyọrí bíi bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ bá kíyèsí dáadáa èèyàn tán bá múròyìn rẹ̀ tó létí pé ó ń bú wọn ganan ní mọ bá ṣọ̀rẹ́ torí yóò fẹ́ mọ rísì tó fi ń bú òun. ìgbà míì wà ẹlòmíín lè fẹ́ rí olóṣèlú kan láti bá a sọ̀rọ̀ kan kẹ́lẹ́kẹ́lẹ́. àwọn aláìsànfìs tán máa ń wà lẹ́nu lóró tán fẹ́ gẹ̀gẹ̀ ti àyà wọn ní jó rí túrúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn tó lọ ń dábìí funny thinker fídíò oró tó máa trend ní ọ̀lọ́ ṣe. ṣùgbọ́n àwọn olóṣèlú tó yéyé tó máa ti rírú fídíò bẹ́ẹ̀ tàbí gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn nínú news wọ́n ti mọ̀ pé ọmọ yẹn ní nǹkan kan tó fẹ́ sọ fún àwọn máa wúlò ni. oríṣiríṣi area ni àwọn olóṣèlú máa ń ní ọmọ sí. èèyàn gbọ́dọ̀ ní àwọn ọmọ kan tí ó dapọ̀ máwọn ọ̀tá rẹ̀ tán jọ máa sọ̀rọ̀ aburú ń pa rẹ̀ tẹ́pọ̀ gẹ́gẹ́ ní ọgbà kan rí jù. ara àwọn status àwọn olóṣèlú nìyẹn tó yẹ ọba yé yín tó yẹ pọ̀ rẹ̀ nínú ẹ̀mí. a fẹ́ dìbò a fẹ́ wọlé a máa jà kiri ẹ̀gbẹ̀gbẹ́ títì. ẹ má jẹ́ ń tàn yín bí obìnrin bá ń ṣe bẹ́ẹ̀ gan ní òṣèlú inú èrò ni wọ́n á kà á kún inú èrò ni ó wà kò ní sí ń pò ènìyàn tán bá dìbò tán bá wọlé bíi kán fún ní ṣe agbálẹ̀ ẹ̀gbẹ́ títì. wọn ò ní fún ẹ ní nǹkan gidi tó nítumọ̀ torí pé tẹ́ ẹ bá lóbìnrin tó dipò mọ́ nínú ipò òṣèlú ó jẹ́ obìnrin ní bọ́dì ni nínú àgọ́ rẹ̀ lọ́hùn ọkùnrin ni. níbo la tí ìbá dé tá a fẹ́ mọ ìjà lórí social media tá a fẹ́ mọ sòkò ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ yìí àti fún lésì bẹ́ẹ̀ nìkan bá sọ yìí àti fún lésì ẹdúnáṣà ṣé ẹ̀yin náà àdúnáṣà mà ṣé ẹ̀yin náà wàá rò pé bóyá ẹ ti kú nípò ọ̀dàlẹ̀ nìyẹn ọ̀dàlẹ̀ nìyí include me ọ̀dàlẹ̀ ní gbogbo wa ṣe fẹ́ gbọ́ ọ̀dàlẹ̀ ní gbogbo wa ẹ jẹ́ kí lòun ní yàtọ̀ because mo fẹ́ kẹ́ mọ ọkọ dájúdájú o Oríyọmí tájọ ń tẹ̀lé ìrònú rí ọ̀dà bí tọ̀dọ̀ tiwa mọ́ o. ẹlòmíín gun mọ́tò ni wọ́n sọ pé kò ṣiṣẹ́ ra mọ́tò wọ́n rà á fún un ni kò jẹ́ kí ìrònú ẹ̀ dún kókó onírònú ó lọ sí i. ẹ òbí sojú yín ni ó ṣe nígbà tó Oríyọmí bá ti travel dé tó wọ́n tó fún ọmọ ẹ níbi 5 million ẹ kàn mọ́ pé àbí kẹ́mi náà lọ́mọ bú aláyé ni tí wọ́n bá padà bú ó jìyà bọ̀bẹ̀ ni ìyà ló jẹ bọ̀bẹ̀ ìyà lewúrẹ́ jẹ́ sọpọ̀ ni ewúrẹ́ máa ń jẹ́ bọ̀ ìṣọ̀ àgbàdo. ẹ já rí fídíò tó fi bú ọ̀gá yìí ná ìgbà míì wá ẹlòmíì wá tí bá ń sọ̀rọ̀ àgbọ́yé ni à ń fetí gbọ́ ni àfi làákàyè gbọ́ ó ń gbìyànjú àti torchlight sáwọn eré àkan tó fẹ́ ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ni. mo ti rí àwọn olóṣèlú bẹ́ẹ̀ mi sì wà ní ìsìn báyìí èmi wà nínú àwọn tó tẹ̀lé Oríyọmí ṣùgbọ́n nígbà mo rí pé èmi ò ń ṣẹ́gun alárèjò èmi ò lè máa kọrin ẹlẹ́sìn mìíràn káàkiri
mo bọ́ sínú àwọn eré àbí tí mo mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti mọ̀ mí mórí yọmí wọn ò jẹ́ ń gbádùn èmi náà sì ń bá àǹfààní yẹn túbọ̀ ti campaign bọ̀ wọ́n lára ẹlòmíọ́ sọ̀rọ̀ mí báyìí màá kàn bu ẹ̀rín màá ní ẹ sì máa wò ó tó bá sì dọ̀bẹ̀ tán á sì jọ jẹ ni o kí la jọ ń jẹ mo ti rí ẹni tí mo bún lówó lánàá títorí pé mo mọ̀ wípé ọ ń ta kò mí púpọ̀ mo wá ní pé ẹ fún mi lákàntì yìí mo wá bún lówó nínú àìní tọ̀dọ̀ tèmi náà mo kàn bún lówó. So bó ṣe wà nìyẹn mo wá ń dọ́gbọ́n bá sọ̀rọ̀ ó wá ń jẹ́ kó yé mi pé ẹgbẹ́ òṣèlú APC ló ń wà òun sì lè kú ńbẹ̀ òun ti iṣẹ́ jìnnà ṣùgbọ́n òun nífẹ̀ẹ́ Oríyọmí ìṣàkóso pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ni nǹkan táwọn ń wò ní gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ yìí náà òṣèlú àwọn yìí àwọn ń sọ̀rọ̀ àjọ ń tì wọ́n náà ara wọn àwọn nice títí wọn ni kò séwu lágbára Ọlọ́run mo ní polling unit yìí ajá ń dìbò polling unit ni ṣùgbọ́n mi ò lẹ́nu tó ní polling unit yẹn tẹ́ bá lè fi polling unit yìí lẹ̀ fún mi tẹ́ fi sọ mí lóko rẹ̀ kò sí problem ó ní kò séwu àwọn tá a lè ṣe sí òun ṣùgbọ́n náà tí bò bá kú bí ọ̀sẹ̀ méjì ibi tí nǹkan máa lọ òye máa ń là tàbá rí kébi tí ayé ń lọ ní ọ̀dọ̀ Ọ̀yọ́ ń pè ọ́ àjọ ṣe náà ni àwọn kan ní dìkìlẹ̀ ni lọ́wọ́ àti wọn ní OPC ti pẹ́ níta sì àgbọ̀dọ̀ mọ́ jẹ́ kí wọ́n máa jà fans club kọ́ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti di ẹgbẹ́ òṣèlú oníkálùkù sí tight tó jẹ́ fáwọn ọ̀gá kan láwọn mú àwọn ọmọ Oríyọmí náà yìí ṣọ́ọ̀ṣì yín pé kẹ́ lọ́ máa bú ẹnìkan tó ń kíkọ́ àwọn nídìí ẹ̀ kò jẹ́ kẹ́tí ó ní ó di ní kì í jẹ́ kí ní ẹni ó dùn kémi tó lè tẹ̀lé yín wípé Funny Thinker ṣèbàjẹ́ ẹ jẹ́ rí fídíò rẹ̀ náà àti pé sẹ́ẹ̀ tí ẹ̀ pé ní sẹ́ẹ̀ pé Funny Thinker ni gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Oríyọmí ìfẹ́ dákọ̀ ẹnì kókó kọ́mọ́dà bẹ́ẹ̀ ni kí wọ́n yá sórí pé nípa ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lóye kọ́mọ́dà bẹ́ẹ̀ ni kí wọ́n yá igwe ó ń bínú wa náà ni torí pé kíní kan ni ẹ wá Ọlọ́run ṣe yín lóore lẹ́yìn Oríyọmí ó ṣèmí náà lóore lórí ẹ̀mí yín oore tọ́lọ́run ṣe fún yín tú Oríyọmí ó lè ju tèmi lọ ṣùgbọ́n lórí ẹ̀mí tèmi náà oore tọ́lọ́run ṣe fẹ́mi bó ṣe lámọ kékeré wò èmi ti sọ di ńlá lórí ẹ̀mí mi ó wá pọ̀ ju tiyín lọ ló jẹ́ kí n láyọ̀ ọkàn èmi ò rántí yín n sì rí Oríyọmí ìbámu ṣe ẹ̀kan fún mi mọ́ kò túmọ̀ sí ọkọ tèmi ní kí n mọ́ sọ̀tá ẹ̀ kí da àdàbí rẹ̀ kọ́ bá gé mi ó tán màá sì ṣiṣẹ́ abẹ́nú mi tí n bá rí pé ayọ̀ gbà mí láti wọlé tọ̀ wọ́n ṣùgbọ́n màá kàn rọ àwọn náà is either kan wọ́n ní political office kó sì fi àǹfààní sílẹ̀ kí àwọn ènìyàn máa rí àwọn kódà kó sí àwọn akótọ́bánu sojú mi dèmí kò dàbí ojú ẹni mo mọ tí ọ̀pọ̀lọpọ̀ fi ń bínú mi tipẹ́tipẹ́ mo mọ̀ ọ́ mo rí o òye yé mi o ṣùgbọ́n ẹ̀rín ni mò ń rí torí pé olóòótọ́ ti dọ̀wọ́ mi ẹ lè dá mi mú Ọlọ́run ti ń ṣe bẹ́ẹ̀ kò kúrò ní sásùn ẹ̀ kò kúrò ní kókó ẹ̀ Funny Thinker lèmi náà ṣùgbọ́n mi ń tèmi màá kàn ọ̀rọ̀ Funny Thinker ó mọ̀ farabalẹ̀ ọmọ èké ló ń ṣe lọ́wọ́ ni tí nǹkan bá ń jó lọ́wọ́ yẹn mo fi jólẹ̀ ni ẹni tí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àìjórí ìmọ̀dò a sì lè jórí ìmọ̀dò àwùjọ kùmọ̀ láàdé dé tó bá sì dákùjọ kùmọ̀ á mọ̀ wàrà ẹni ni Funny Thinker ọ̀tá pọ̀ fún ẹ wọn bá fídíò tẹ́mi ti wù ẹ̀yìn ìmọ̀ ń gbọ́ fídíò ẹ lọ́nà ọ̀tọ̀ ni ìwọ náà mo jẹ́ ọ̀rá ìrà kúra ìwọ náà mo ta ẹ lọ́pọ̀ Ọlọ́run adó tiẹ̀ ẹ jẹ́ mi orí fídíò tó fi bú wọn kémi náà jókòó kí n rọlẹ̀ lórí Ọlátúndé Òkìkí ọmọ Tìámí ló kọ mi ẹ ṣeun o.